gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá láti iléèwé Yorùbá Basic School and Culture. Òun ni a ti ń sọ̀rọ̀ ní àkókò yìí. Lónìí a fẹ́ ṣiṣẹ́ lórí robo ṣíṣe, èyí tí ó jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí Yorùbá náà yàn láàyò. Kúlíkúlí ni títí àwọn Haúsá. Ní ilẹ̀ Yorùbá, robo ni àwa gbàgbọ́ pé ó tún jẹ́ iṣẹ́ wa, ní èyí tí ó jẹ́ pé à ń rí lára ẹ̀pà nígbà tí a bá ṣe gbogbo àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé, tí ó yẹ kí a ṣe, tí a bá gbé gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kí a gbé tán, à ń rí robo. Lára rẹ̀ náà la tún ti ń rí òróró tí a ń pè ní òróró robo, that is groundnut oil. A tún rí lára rẹ̀ náà. Bí a ti ṣe ń ṣe, a máa ṣàlàyé fún wọn bí a ti ṣe ń lọ. Ní àkọ́kọ́, a nílò láti wá ohun tí a ń pè ní ẹ̀pà. Lẹ́yìn ìgbà tí a bá ti pa ẹ̀pà tán báyìí, a bẹ̀rẹ̀ sí ní máa sa àwọn ìdọ̀tí ibẹ̀ kúrò bí a ti ṣe ń ṣe eléyìí. Lẹ́yìn ìgbà tí a bá ṣe eléyìí tán, a yàn àbí? A yàn, a gbé sí orí iná, a yàn. Lẹ́yìn ìgbà tí a bá yàn tán, a bó èpo rẹ̀. After ìgbà tí a bá wá bó èpo rẹ̀ tán, a gbé lọ sí, a máa fẹ́. Lẹ́yìn ìgbà tí a bá fẹ́ tán, a da àwọn èlò rẹ̀ sí. Tá bá ti da àwọn èlò rẹ̀ tán sí tán, a gbé lọ sí ẹ̀rọ láti lọ lọ̀. Lẹ́yìn iṣẹ́ mi tún bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ wá pò. Lẹ́yìn ìgbà tí a bá ti lọ̀ tán, iṣẹ́ mi tún bẹ̀rẹ̀. Gbogbo ìgbésẹ̀ ni a ó ṣàlàyé fún wa nígbà tí ó bá tó àkókò. Ti sa ẹ̀pà yẹn tán, tí a ti sa ìdọ̀tí kúrò ní inú rẹ̀, òun láti gbé sí orí iná yìí láti bẹ̀rẹ̀ sí ní máa yán. Àti yan wẹ́rẹ́wẹ́rẹ́. Bí ó ṣe wà yìí, a gbé àbí? Ó dìgbà tí ó bá gbẹ, a bẹ̀rẹ̀ sí ní máa wá sínú odó àbí? A máa fọmọ odó yọ epo láti bó epo rẹ̀ kúrò. So lẹ́yìn yẹn ni lẹ́yìn ìgbà tí a bá ti bó epo rẹ̀ kúrò tán, a fẹ́. Lẹ́yìn fífẹ́, a gbé lọ sí ẹ̀rọ nígbà tí a bá ti da gbogbo àwọn ata, àlùbọ́sà àtàwọn nǹkan tí ó yẹ kí a fi sí lọ sí ẹ̀rọ tán. Lẹ́yìn ìgbà tí a bá wá lọ̀ tán, láti gbé wálé padà láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ èyí tó tún kù. Nígbà tí a ti yan fẹ́rẹ́fẹ́ tán, ìyẹn tí a ti yan ẹ̀pà yẹn fẹ́rẹ́fẹ́ tán, ìdí tí a fi ń yan kó fẹ́rẹ́fẹ́ náà ni pé kí àwọn epo ara rẹ̀ báyìí kí ó lè, àwọn epo yìí kí ó lè bó. Òun náà jẹ́ ni a ti wọ̀ nínú odó. Òun náà ti wọ̀ nínú odó báyìí. So result yẹ, after ìgbà tí a ti ṣe tán nínú odó, result yẹ ni eléyìí. A rí pé epo rẹ̀ ti bó díẹ̀díẹ̀ náà ló kàn kù ní inú rẹ̀, léyìí tí ó yẹ pé òun náà dẹ̀ tún máa bó kúrò ní ara rẹ̀. Lẹ́yìn eléyìí, a fi àwọn èròjà tí ó kù sí. A rí pé bí wọ́n ṣe ń ṣe yín sí bẹ́ẹ̀ náà làyẹn a tún ṣe ń fẹ́, tí ìdọ̀tí yẹn tún fi ń kúrò ní ara rẹ̀. Bí a ti ṣe máa ṣe lélẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe létà ti bó tán báyìí sí, èròjà tó kù ni a máa fi sí. A gbé lọ sí ẹ̀rọ láti lọ lọ̀. Àti fẹ́ tán, tí a sì ti yan, tá ti fẹ́ tán, a ti fẹ́ gbé lọ sí ẹ̀rọ. Àwọn èròjà tí a máa fi sí, ata ìjọsìn, òun ni eléyìí tí a máa fi sí, tá a máa fi lọ lọ̀ papọ̀. Ẹni eléyìí náà, a lọ eléyìí náà papọ̀ àbí? A máa gbé sí lọ́tọ̀. A lọ eléyìí lọ́tọ̀. Tí wọ́n bá ń lọ eléyìí, wọn ò gbọ́dọ̀ bu omi sí o. Okay. Wọn ò ní fomi lọ. Okay. Tí wọ́n bá ti ń dà sẹ́rọ̀ náà, wọ́n jáde fún rẹ̀. Ẹ̀ẹ̀kan náà dẹ̀ ní lílọ rẹ̀. Ẹ̀ẹ̀kan náà ló máa jáde nínú ẹ̀rọ, wọn ò dẹ̀ gbọ́dọ̀ fi omi sí. Nídẹ̀yìn ìgbà tí wọ́n bá lọ eléyìí tán, ni wọ́n ṣẹ̀ṣẹ̀ da eléyìí síbi ẹ̀rọ. Wọ́n lọ lọ́tọ̀. Okay. So tí wọ́n bá lọ eléyìí lọ́tọ̀, òun la máa fi mix tí wọ́n bá ti gbé dé. Wọ́n bá gbé dé. Okay. Lẹ́yìn ìgbà tá a bá ti lọ, a máa lọ eléyìí ní ọ̀tọ̀. Eléyìí náà a lọ eléyìí ní ọ̀tọ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi omi sí eléyìí. Lẹ́yìn ìgbà tá a bá ti lọ yẹn tán, eléyìí a gbé wálé papọ̀. A wá padà, a máa mix ẹ̀ papọ̀ nígbà tí a bá gbé délé. Tí a ti lọ ẹ̀pà náà tán ní ẹ̀rọ, òun ni wọ́n ti gbé wálé. Tí a ṣe ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa
mix ẹ̀ papọ̀, ìyẹn ni pé láti máa ro papọ̀. A nílò láti fi iyọ̀ sí àti ata àti gbogbo ẹ̀ ní a ti lọ papọ̀ báyìí. Eléyìí tí a dá lọ̀ lọ́tọ̀ òun ni eléyìí tí a ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé a máa fi pò papọ̀, ìyẹn pé we'll be using it to mix it together. So this is how we'll be using it. I will mix it together, stir it. We will be using the stirring stick to stir it together. Ìyẹn pé ọmọ orogun yẹn náà máa fi ro papọ̀, tá máa fi yọ òróró. Like I said the other time, we also get groundnut oil from it. So the way she is doing it, groundnut oil, will be getting oil from it, and the oil as well is used to cook. You can use it to fry things, but it's even more sweetened than the normal groundnut oil we get from animal or cashew nuts. Òróró Robo. Ohun tí ó sì jẹ́ kí ó yẹ kí a jẹ́ kó di mímọ̀ ni pé òróró yẹn gan ó tún wúlò fún oúnjẹ sísè. Ó wúlò fún iná dídá. A lè lò ó láti fi dín nǹkan, a lè lò ó láti fi ṣe gbogbo anything tí a bá fẹ́ ṣe as regards cooking, and it's even ó tún dùn ju òróró tí a máa the normal groundnut oil that we know that is common. It's more sweetened and more affordable and as well durable than that of the normal groundnut oil we get, that we buy and we see all around. Lẹ́yìn ìgbà tí a ti tí a ti rò papọ̀ tán, tá a ti fi gbogbo àwọn nǹkan tí ó yẹ ká fi sí, just like I explained the other time, ara òróró bẹ̀ ni ó ti ń jáde, ara rẹ̀ náà ni gbogbo ni òróró eléyìí ti jáde. Wow, this is great. So òróró eléyìí tó ń jáde yìí náà, bí mo ṣe ṣàlàyé ní ẹ̀kan, ó wúlò gan. A lè fi dáná, a lè fi dín nǹkan, kò sí nǹkan tí a lè fi ṣe. A sì lè tà. Is another source of income for the woman that is doing it. Tí rò papọ̀ tán, tí ó sì ti mix together tán, a nílò láti máa fún jáde láti jẹ́ kí òróró yẹn ó jáde. Èyí tí a ti fún òun ni ó ti wà nílẹ̀ yìí. Lẹ́yìn ìgbà tí a bá wá fún báyẹn tán, tí òróró yẹn jáde tán, a bẹ̀rẹ̀ sí ní máa rá ní size tí a fẹ́ kí ó ṣe, bí àǹtí wa ṣe ń ṣe ní ibi báyìí. After gbàtà bá ṣe báyìí tán, a gbé sí orí iná láti bẹ̀rẹ̀ sí ní máa dín. Ìyẹn àwọn eléyìí tí a ti ra ródóródó yìí, a fi sí orí iná láti máa dín, láti jẹ́ kí ó jiná, kó di jíjẹ fún wa. This is the end result of the oil. Òróró tí a rí lára rẹ̀, bí ó bá ṣe pọ̀ sí, bẹ́ẹ̀ ni òróró yẹn náà bẹ́ẹ̀ ló ṣe máa pọ̀ sí. So ìwọ̀nba eléyìí tí a ṣe, ìwọ̀nba òróró tí a rí ní ara rẹ̀, òun ni eléyìí. Fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa dín róbó náà báyìí, òun ni a ti ń kó sí orí náà. Ẹ rí pé àwọn eléyìí tá ti ra, òun ni eléyìí. So wọ́n ti ń kó sí orí náà báyẹn. So bí wọ́n á ṣe títí tí a fi jiná nìyẹn, tí a fi gbẹ, tá a fi di jíjẹ. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó sórí tán, ti dín tán báyẹn, á di jíjẹ fún wa. Àwọn eléyìí tí a ti wà sí orí iná, ó ti tó àkókò láti wà jáde, yẹn pé ó ti jiná, ó ti gbẹ. A rí pé ó yàtọ̀ sí eléyìí tí a ti dín. Eléyìí tá a ti dín lélẹ̀. So eléyìí tá a ti dín, òun lélẹ̀, ó yàtọ̀ sí ara wọn. Lẹ́yìn ìgbà tí ó bá ti jiná, tó bá ti tutù tán, we will just have a taste of it and see how delicious it is.
òun ni eléyìí gbígbẹ rẹ̀ èyí tí a ti wà tá ti dín òun ni this is the result of what we've been saying since morning. Láti ara ẹ̀pà òun ni a ti rí robo. This is it. So you can see ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dùn tí ó lè tún ní ata. So ọ̀nà tí à ń gbà tí a fi ń ṣe robo òun ni a ti fi hàn wá, òun ni a ti ṣàlàyé fún wa yẹn. Ilé tí à ń rí ní ara ẹ̀pà, so à ń rí robo lára ẹ̀pà, bẹ́ẹ̀ kan náà ni a lè tún rí òróró lẹ́yìn ìgbà tí a bá ti lọ tán bí a ṣe ṣàlàyé fún wa ní ẹ̀ẹ̀kan. Ẹ ṣeun gan, ó dàbọ̀.